mo kí yín bàbá wa ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ ọ̀gá mi ẹ kú àsìkò yìí. A kú ojúmọ́. A dúpẹ́ fọ́lọ́run. Inú wa tún dùn látún ti bá yín pàdé ní ibi tí a wà yìí. Torí sí àwa òdú ni yín, ẹ kì í ṣe àìmọ̀ sí olóko. Ó dẹ̀ dá mi lójú pé bí àwọn èèyàn bá ti ń rí àwòrán yín lógúnlọ́gọ̀ dá yín mọ̀. Ṣùgbọ́n bó ti wulẹ̀ kí àwọn èèyàn mọ̀ èèyàn tó, síbẹ̀ náà á tún mọ ráwọn èèyàn kọ̀ọ̀kan tó mọ̀ pé ta lẹ nìyí. Ìdí rèé táwọn tún fi bi yín pé ẹ dákun ta ni ẹni tí à ń bá sọ̀rọ̀ gan-an. Ẹ ṣeun, orúkọ mi ni Ẹtù Sodiq Ọmọ́táyọ̀. Ok. Bàbá, níbo la wà yìí? Ilé ìwé McPherson University, private university ni. Ok. Ó wà ní abúlé Sótáyọ̀ ní Express Lagos Ibadan Expressway. Kí ni wọ́n wá ń ṣe ń bí lẹ́ni sà? Pàtàkì nínú àwọn nǹkan tí ó jọ mọ́ ipa àwọn ọmọ iléèwé matriculation, gbígba àwọn ọ̀wọ́ tuntun wọ ilé fún ẹ̀kọ́ wọn fún àsìkò tí wọ́n lò níbí, gbígba àwọn wọlé officially matriculation program ni wọ́n ń ṣe fún wọn. Ok. Ẹ̀yin náà wá ní ọmọ tí ó ń ṣe matric lẹ́ni sà? Gbogbo àwọn tó wà níbí náà ni ọmọ wa, àmọ́ èyí tèmi wá ṣe fún wọn ni pé gẹ́gẹ́ bí mo ti máa ń ṣe láti ọdún wá fún wọn, èmi ni mo kó àwọn irinṣẹ́ tí wọ́n máa lò láti fi sọ̀rọ̀. Eléyìí ni mo kó wá fún wọn. Ẹ sọ̀rọ̀ fún mi sà, ẹ̀yin lẹ ṣe kí ni? Èmi ni mo kó àwọn irinṣẹ́, gbogbo ètí ẹ̀ ń gbọ́ tí ó ń sọ̀rọ̀ yẹn níbí lọ́hùn-ún, èmi ni mo kó wọn wá láti ọ́fíìsì mi ní Ìbàdàn wá fún wọn bí. Wow! Fún irú ìvẹ́ǹtì yìí. Bẹ́ẹ̀ ni, pẹ̀lú orí èyí ni Ọlọ́run kádàrá ní ọdún tí iléèwé ti wà. Bẹ́ẹ̀ni. Àti àwọn èèyàn ńláńlá tí wọ́n wà ń bẹ̀, báwo ni iṣẹ́ ìṣe jámọ́ yín lọ́wọ́? Àánú Ọlọ́run, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ yín pé orúkọ iléeṣẹ́ wa náà ni Àánú Olúwa Music. Kò sí ní tá a máa bá ń bẹ̀ ju Àánú Olúwa lọ. Àti wípé wọ́n rí pé láti ìgbà tá a ti ń ṣe fún wọn, disappoint wọn rí, àjá wọn kúnlẹ̀ rí. Eléyìí ló jẹ́ kó jẹ́ pé hall tó ń fẹ́ lò yìí, òun lè tó jẹ́ tó ń ṣẹ̀ṣẹ̀ kọ́, ó sì tóbi púpọ̀. Òun ni wọ́n fẹ́ lò. Òun náà ni àti àdán láti wà níbí láti fi wọ́n lọ́kàn balẹ̀ pé gbogbo ibikíbi tó wù kẹ́nikẹ́ni wà, wọ́n ó gbọ́ra wọn dáadáa. Ètò ẹ̀ṣẹ̀ tún yà mí lẹ́nu, wọ́n fẹ́ ṣe nǹkan lónìí 26th of February. Bẹ́ẹ̀ni. 2025. Kí ló dé tẹ̀yìn délé látàná? Nítorí pé a gbọ́dọ̀ cross T wa ká dẹ̀ ká dot I wa, that is a gbọ́dọ̀ farabalẹ̀ ṣe ètò yẹn ni. Kò ń ṣe tá a máa sáré jílé láàárọ̀ tá a bá máa fa wáyà bàràbàrà, eléyìí ò ní bójúmu tó. Ìyẹn ló fi jẹ́ pé tá a bá débí níbi òru àná yẹn, a lè farabalẹ̀ wo bó la fẹ́ gbélé yìí sí, bó la fẹ́ gbé tọ̀hún sí. Tá a bá tún wá tán, a lè check ẹ̀ dáadáa pé ṣé léyìí fún wa ní ta fẹ́, ṣé ti bẹ̀ yẹn fún wa ní ta fẹ́, gbogbo àwọn kan tá a ti torí ẹ̀ wá ní àwásílẹ̀ ni. Ok. Àwọn kan tiẹ̀ ti wò pé ó ti di ṣe yín, ó dẹ̀ ti di ìwà yín, ó dẹ̀ ti mọ yín lára pé kódà bó jẹ́ súnà ọmọ lè yẹn ṣe tán bá pè yín aago 6 àárọ̀ ẹ̀yin lẹ́ jìdélé onínáwó, ẹ ti sẹ́ẹ̀tì kalẹ̀, ẹ kì í máa ń disappoint àwọn èèyàn. Ṣe rí kọ́lọ́hún ṣàánú wa ni ẹni tó ń pè ní ìgbóhùnsọ̀rọ̀ àbí ìgbóhùnsáfẹ́fẹ́ ó delicate. Ó lè fọkàn balẹ̀ sí pé wáyà yìí wà òkè tẹ́lẹ̀tẹ́lẹ̀, bóyá ọ̀sẹ̀ ló lánàá àbíjẹta, kó wá débi tó ti fẹ́ lò kó bẹ̀rẹ̀ sí ṣe bákan. Tó o bá tètè farabalẹ̀ débẹ̀, ó máa wá dodé bàràbàrà ni àbí tọ̀hún ni, tó sì lè daṣẹ́ yẹn rú mọ́yàn lọ́wọ́. Ó ga ọ. Lẹ́ẹ̀kan sí kílẹ̀ pé orúkọ yín sà? Orúkọ tèmi ò yí padà, Ẹtù Sodiq Ọmọ́táyọ̀ òun lórúkọ mi. The CEO Àánú Olúwa Music International. Èmi ni senior messenger tó wà ń bẹ̀. Tó kárí ayé. Ọlọ́run á ṣàánú gbogbo. Ó tó máa ń yà àwọn èèyàn lẹ́nu nípa yín, ṣèbẹ́yìn náà mọ̀. Ká máa dúpẹ́. Ó máa ń wò wípé báwo lẹ ti ń ṣe é. Kò síjọ́ táwọn èèyàn rí yín tí kì í yà wọ́n lẹ́nu. Ṣe rí àánú yẹn náà ni, kò sí ká tó wà ń bẹ̀ jù yẹn lọ, àánú yẹn náà ni. Ètò pọ̀ tá a sì jọ máa ṣe, ẹ rí i pé mò ń tẹnu mọ́. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ètò pọ̀ tá a jọ máa ṣe, àwọn èèyàn retí yín lọ́dọ̀ wa gan. Ọlọ́run á ràn wá lọ́wọ́. So ohun tó ń dún gbẹ̀mùgbẹ̀mù yìí, iléeṣẹ́ yín ló kó wá. Iléeṣẹ́ Àánú Olúwa ló kó wá. Ó dà, á bá yín wọlé,
bẹ́ẹ̀ ṣe ń tẹ̀ tó fi ń dún ẹ̀ tún tẹ̀ náà táyé máa rí Ọlọ́run á ràn wá. àkànní fẹnu sọ lásán Ọlọ́run á ràn wá lọ. ẹ ṣé bàbá A dúpẹ́. ṣùgbọ́n ẹ bá wa sọ èdè òyìnbó náà ẹ jẹ́ kí n lọ kí n bọ̀. Ẹ ṣeun.